Yorubawuyi ajé later wa cruise ni mo wà Yaya Dambali Yaya Dambali ni so ó dùn yín iṣẹ́ oko Yorubawuyi agumu owo ala ó dùn pọ̀rí yàrá pakú wọn o àwọn Yorubawuyi mi tẹ̀ wá ṣò ó ga yín èèyàn mi ẹjọ́ ẹ má bá wa wo Yaya Dambali o Dambali ó yẹ kí n ṣò aláì ẹ̀yin èèyàn mi cruise night mo wà Yaya Dambali mo fẹ́ sọ̀rọ̀ Yaya Dambali ṣe ṣó fún mi ọmọ ìyá bíi ọmọ ayé ẹ̀yin tẹ́ bá ti sùn ẹ jẹ́ àwo Dambali ẹ wá wo Yaya Dambali Yaya Dambali tó ṣe ṣó fẹ̀gbẹ́ yálàyà Yaya Dambali ṣe ṣó fún èmi ẹgbẹ́ ìyáláyà ẹ̀ torí mo mọ̀ pé ìyá ẹ̀ tó dàbí ọ̀pá àrèké yẹn kò lè ọjọ́ orí ẹ̀ ò lè tó tèmi Yaya Dambali àbí kí n ṣe wàláì ṣé kí n tọ́ ẹ máa wo kíní ẹ Yaya Dambali ẹ máa wo mo wí a kì í tán ọ̀nà ẹ̀yìn mo kàn fẹ́ cruise ní ọlọ́run fàájì àsìkò fàájì ni mo wà Yaya Dambali mo fẹ́ cruise kẹ́lẹ́ wa wo Yaya Dambali ni mo fẹ́ wo bóyá oríṣi omi bíi kí tó wá play ẹ̀ fún yín Yaya Dambali ọmọ àlè ó ṣe ṣòfé mi Yaya Dambali bó ṣe wá wò mí ṣe ò ní respect Yaya Dambali ò ní respect ṣé mi jẹ́gbẹ́ ìyá ẹ ni ìyá ẹ tó dàbí ọ̀pá àrèké yẹn ṣé mo jẹ́gbẹ́ ìyá ẹ ò ní pè ẹ́ nísìn o tọ́wọ́ bá ń bẹ̀ àwọn ní abiyamọ ayé abiyamọ ọ̀run ẹ ṣàánú mi ìyá ò ní pè ẹ́ nísìn o tó máa tó sunkún abiyamọ ayé abiyamọ ọ̀run ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu Yaya Dambali wo mi ń ṣe fàájì lọ́wọ́ ní sómi ìráyè tó ti rí mo ń ṣe fàájì lọ́wọ́ ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Yaya Dambali sọ̀rọ̀ olórí ibú ọmọ. wọ́n ti fún ta lọ́lọ́run ní bẹ́ẹ̀lì o wọ́n ti release ta lọ́lọ́run ó yẹ máa jẹ́ máa yọ̀ ẹja lọ máa ń kára ó yẹ congratulations and jubilation celebration to our nation. Congratulations and jubilation. Oh yeah, celebration in our nation. Welcome, Talolong, welcome. Welcome, Talolong, welcome. Wọ́n ti fún Talolong ní bẹ́ẹ̀ lọ́ti release ẹ̀. Ẹ fẹ́ gbọ́, ẹ ti ń jó, ẹ má ìjó. Wàláì, bẹ́ẹ̀ condition Talolong, sellotape náà fi hàn. Ẹ̀yin èèyàn. Bẹ́ẹ̀ kọ́. Ṣé ẹ rí pé obìnrin Yorubawuyi ṣe rí pé ìka ìyá yẹn ṣe rí pé ọ̀dájú abiyamọ ni. ọ̀dájú abiyamọ. Yaya Dambali olórí ibú ọmọ. Yorubawuyi ọ̀dájú abiyamọ ni. ó ṣàfẹ́ mẹ́kẹ́ owó lára Yorubawuyi kò sí àlọ́ ọmọ wa náà ní ẹ̀. ó wá ń fi tani ọlọ́run ó wá ń fi ọmọ yẹn ṣe yẹ̀yẹ́. olórí ibú àwọn bàbá yín gùn nínú divide ọ̀hún. Yorubawuyi ó dẹ̀ bẹ̀rù ọlọ́run. eléyìí ibú ọmọ òfò ní sùúrù ní sùúrù ọmọ àlè ọmọ Gàmbàrí eléyìí ibú sórí láyé tá wà yìí ó ní Yorùbá ti là Yorùbá ti jí ayé tẹ̀ ń lo divide and rule fáwọn bàbá wa àwọn bàbá wa náà gọ́ o àwọn bàbá wa náà gọ́ fún yín ṣọlá wà tá wà ní sìrà lára àgọ́ rárá ayé divide and rule fáwọn bàbá wa ayé yẹn ti kọjá Yaya Dambali ní Dambali ẹjọ́ ẹ̀yin èèyàn lọ́sùn o èmi ń ṣe fàájì ni o mo kàn rán kùsì lẹ́gbẹ̀ẹ́ kan pẹ̀lú Yaya Dambali gbàgbọ́ sẹ́ǹdì ẹ̀ sí mi Yaya Dambali mo mọ̀ pé ò tí sùn o ẹ̀ṣẹ̀ post nísinsìnyí ni kó bá wo mi ayé táwọn bàbá yín ṣe divide and rule fún ilẹ̀ Yorùbá ayé yẹn ti kọjá Yaya Dambali ayé táwọn bàbá yín ṣe divide and rule fún ilẹ̀ Yorùbá ayé yẹn ti kọjá
Wàláhì ẹ̀yin dẹ̀ ni ẹ máa bá mi rẹ́rìn. Táwọn bá yín ṣe divide and rule fún wa, ayé yẹn ti kọjá ẹ lè ṣe divide and rule mọ́. Ajé ògún gbọ́. Ta ló lọ́hùn kó délé ni eléyìí. Kí ta ló lọ́hùn kó délé àbí kí àwọn ọ̀dọ́ tí àwọn fẹ́ rojú mi ni ẹ. Ẹ̀yà Dàmbàlì. Ẹ̀yà Dàmbàlì ni. Dàmbàlì ní Dàmbà wàláhì. Mo fẹ́ ṣẹ̀fẹ̀ lálẹ́. Ẹ jẹ́ ń tọ̀nù. Ẹ jẹ́ ń tọ̀nù. Dàmbàlì. Ẹ̀yà Dàmbàlì ó pé torí tẹ́ mo ṣe lo fóònù tí ò gbádùn. Ayé táwọn bàbá yín máa ń lo divide and rule fún bàbá wa. Ayé yẹn ti kọjá ogún gbọ́. So mi ṣe fàájì lọ́wọ́ ni o. Orí fóònù tí mo ti ẹ lò. Abrakadabra fóònù ni mo lò. Yàyà Dàmbàlì. Yàyà Dàmbàlì. Ayé táwọn bàbá yín tó máa ń lo divide and rule fún bàbá wa. Ayé yẹn ti kọjá ogún gbọ́. Tó bá wùn ẹ́ kó sọ anything. Ó pé lókùnkùn ni mo wà wálẹ̀ mo ń ṣe fàájì ni. Then fún ẹ tó ti rí. Internet ò nígbà ká show nǹkan ni. Mo ń ṣayé lọ́wọ́ ni. Mi mutí àmọ́ mo máa mu anything. Mi kì í mutí mi ń fagbó mi ń ṣe ọkàn. Yàyà Dàmbàlì ayé ìgbà táwọn bàbá yín tí wọ́n ń ṣorí ibú pẹ̀lú divide and rule pẹ̀lú ọmọ Yorùbá. Ayé yẹn ti kọjá. Old kini ló fẹ́ máa lò. Máa play fún yẹn máa wò dáadáa o. Látẹ̀ní lọ. Ẹ̀yin fáǹsì mi. Tí Yàyà Dàmbàlì bá ti ṣe show fún mi ẹ bá mi send ẹ. Ẹ bá mi send ẹ. Mo máa play fún yín lórí page mi. Mo máa analyze ẹ bá ti ṣe show fún mi. Ẹ bá mi send ẹ máa play fún yín lórí page mo máa analyze ẹ. Yàyà Dàmbàlì mi fẹ́ ṣe ojú mi tẹ́lẹ̀ tó mi ṣe fàájì ni. Yàyà Dàmbàlì mọ̀ pé ó ti sùn. Ó ṣe post bí 7 minutes ago ni. Ayé ìgbà tí bàbá yín tó máa gbé wa ní gúrúmù tó máa lò wá ní ṣòṣò tó máa kọjú Yorùbá sí Yorùbá ẹ kú ètò mo kí yín ẹ kalẹ̀ ẹ kú everything tó máa Yàyà Dàmbàlì ayé ìgbà táwọn bàbá yín tó máa ń ṣe Yorùbá tó máa ń kọjú wa síra wa Ọlọ́run ajé ògún gbọ́ Yàyà Dàmbàlì ayé yẹn ti kọjá ẹ ní ta lọ Ọlọ́run pé admin ni ẹ kò ṣe kinní kan mọ́ kinní kan admin ni ẹ ló ń kó ba igba àrùgà mi ìtànná ó mọ̀ a ti fẹ́ sùn iná ó ti yí ẹ kò lè yí ẹ náà ìyá ẹ ló máa yé kò lè yí ẹ Ọlọ́run ògún gbọ́ kò dẹ̀ lè yé ìyá ẹ náà tó kọ́ mọ́ kékeré ní ìyá ẹ náà ó kàn sáré lọ sílé ọkọ ni ìyá ẹ tó lọ fi arúgbó ìyá orí bàbá ẹ gan lè bí ìyá tó tún bí ìyá ẹ Yàyà Dàmbàlì ìyá orí ẹni sí o tó bá wá sunkún pẹ̀lú ara ẹ̀ gbígbẹ̀ yẹn àbíyamọ ayé àbíyamọ ìyá ẹ̀ tó dàbí ọ̀pá Àrèké yẹn tó bá ṣan gbálẹ̀ ogún fẹ́ rú ìyá ẹ̀ ni Yàyà Dàmbàlì máa kúrú lálẹ́ máa bẹ ẹ̀dọ́gba Ọlọ́run ìyá ẹ̀ tí ìdíyẹ ṣe fẹ́ tí mọ́ bí eré mọ́mọ́ ìyẹn Yàyà Dàmbàlì kí yẹ pé ẹ kó fà ẹ létí o tí o pé yẹn ò dẹ́tọ̀ ẹ̀ tàlọ́ Ọlọ́run wíwá yẹn ò dá Yàyà Dàmbàlì tẹ bá rí ìyá ẹ̀ bí yẹ ẹ̀ ṣe rí ni ìyá Yàyà Dàmbàlì bó ṣe rí eléyìí ó dàbí igi ni ìyá dàbí ìgbálẹ̀ àwọn ìyá wa ló kàn wá ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀ má wọ yàrá mi o ìyá Yàyà mo pé ò ti sùn ó ń wò mí wà lórí show yìí ìyá Yàyà Dàmbàlì ó dàbí wọn ọkàn ìyá ẹ̀ dàbí wọn ọkàn ṣe mọ̀ pé ìyá ò pẹ́ létí ń sìn o mẹ́mi girama ẹnìkan girama àwọn kan o bẹ̀rẹ̀ sí ní bú mi ìyá ò pè é o kò súnkọ́ abiyamọ ayé abiyamọ ọ̀run o kò fà é létí nísìn ẹjẹ́ àwọn agbé Yàyà Dàmbàlì lọ Yàyà Dàmbàlì rí sọ̀rọ̀ lórí ibú ọmọ. Kúrìírí ọmọ yẹn wá tó. Nísìn ẹ wá mọ̀ọ́mọ̀ ẹ wá fi ṣe yẹ̀yẹ́ ẹ wá mọ̀ọ́mọ̀ ẹ fi ṣẹ̀sín. Àti ẹ mọ̀ túmọ̀ kan tí wọ́n ṣe yẹn ni. Ìtumọ̀ ẹ̀rín congratulation tí wọ́n pariwo yẹn ìtumọ̀ ẹ̀ ni pé congratulation ibẹ̀ ni wàá kú sí o congratulation ibẹ̀ ni wàá dàgbà sí o congratulation ibẹ̀ ni wàá ti wúru funfun o nǹkan tó fi style sọ fún Tani Olohun nìyẹn o ẹlòmí ò ní brain ẹni bí mi ṣe wà yìí mo ní ẹláyà brain ọpọlọ ṣiṣẹ́ ọpọlọ ń jà ṣé mo pé nísìnyí
ṣe congratulation yẹn o. Ẹ máa wo o. Ẹ máa wo o. Yaya Gambari sometimes tó bá fẹ́ sọ̀rọ̀, máa dìmú ẹyin jú ẹ̀ díẹ̀. Yaya Gambari tó bá ti fẹ́ sọ̀rọ̀ sometimes máa dìmú ẹyin jú ẹ̀ díẹ̀. Àbí kó máa lo face cap, ẹyin jú ẹ̀ máa rìnyàn láyà. Ó tí ẹni sọ fún ẹ, ẹyin jú ẹ̀ máa rìnyàn láyà. Tó bá ti fẹ́ ṣe show, tó bá ti fẹ́ sọ̀rọ̀, ẹyin jú ẹ̀ máa tẹ̀ kó máa dìmú ẹ̀ díẹ̀. Àbí kó lo face cap, ẹyin jú ẹ̀. Ẹyin jú ẹ̀, àwọn tó mi máa ń wà ní ẹyin jú wọn yẹn lẹ́yìn jú ẹ̀. Ó máa bá mi ródò wá. Ẹ ti lásìtì onígiri. Ẹ Gambari. Ẹyin jú ẹ̀ dàbí síìtì onígiri tí ìtọ́ bá ti yí lára. Bọ́tà fún mi. Mo kó bá bọ́tà, ó lójú tì. Bọ́tà fún mi. Tí bàbá àti ìyá ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n bá pè ẹ̀ kan question ẹ̀, wàá rò bí èmi jẹ́ ìyá ẹ̀ sábọ́ọ̀dù. Mo máa kúrú báyìí, mo máa bẹ́ẹ̀ dọ́gba. Ogun gbọ́, Yaya Gambari. Múdù tí mo wà yìí. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi download tap send. Ẹ kí mi congratulations, mo yẹ tún gba iṣẹ́ kan ni. Láti Monday lọ mo bẹ̀ sínú apolówó òun náà. Ẹ lọ bá mi download tap send. Kelo Abiola, má lọ. Kelo Abiola 223. Abiola 223. Kẹ́ gba $10 lọ́fẹ̀ẹ́. Tap send. Kẹ́ fi send owó sí anywhere. Orúkọ mi ló ń jẹ́ Abiola Yorubawuyi kọ́ lórúkọ mi. Abiola 223. Ẹ máa gba $10 ní ọ̀fẹ́ ní first transaction yín. Ẹ kí mi congratulations, mo ẹ̀ṣẹ̀ tún gba kíní kan ni. So next week ma bẹ̀ sí máa polówó. Yaya Gambari fàájì ni mo wà. Ọmọ ẹ tọ́ nǹkan sí nǹkan fún mi. Ẹ bá ń bu nǹkan. Sorry, fàájì ni mo wà. Lóyè kí fẹ́ fi ẹ ṣeré o. Ògún gbọ́. Fàájì bá díẹ̀ wà ní fàájì. Ẹlẹ́lẹ́mi sẹ́. Thank you for saying congratulations. Yaya Gambari máa lo glasses fún ojú ẹ̀. Ojú ẹ̀ máa mi yóró báyìí. Ó ti rí bí tálàgbà bá ti yí ẹyin rí. Ẹyin aláǹgbá, ó rí ródóródó báyìí ni. Ẹyin aláǹgbá, ó ti rí. Ó lè rí náà kò sáláǹgbá nínú gbóbi tẹ́ máa ń gbé ọmọ ẹran. Yaya Gambari. Èèyàn gidi a máa jẹ́ Yaya Gambari àbí Yaya Sangan. God bless you, jare. A máa ṣe kí lórúkọ ẹ̀. Kí la máa ń ṣe yẹn náà promo àbí kí la máa ń ṣe. A máa ṣe give away ẹ̀. Ẹni sùúrù àjà gbowó tí sanwó. A máa ti sanwó a máa ṣe give away ẹ̀. Yaya Gambari olójú bí ẹ̀yin aláǹgbá. Ojú ẹ̀ máa ń rìnyàn láyà. Lè bẹ̀ ṣe kí fẹ́ wo ṣú ẹ̀. Ògún gbọ́. Ojú ẹ̀ omi máa ń wà nínú. Bóyá tó gbọ́dọ̀ ti ní bóyá accident ní kíní yẹn àbí bóyá wọ́n dá ẹ ní pọ̀pá màálù. Bóyá pọ̀pá màálù ni wọ́n kó bù ẹ lójú. Bóyá pọ̀pá màálù ni wọ́n kó bù ẹ lójú. Àbí ìyẹ́ ẹ̀ ọmọ kékeré ní ìyẹ́ ìgbà tó fi bí ẹ bóyá wọ́n fi pa ìfọ́ọ̀tì fà ẹ jáde lábẹ́. Abẹ́ ìyẹ́ ẹ̀ ṣì máa tight nígbà tó bí ẹyẹ ìyẹ́ abẹ́ ṣì máa kéré. Bóyá wọ́n fi by force fà ẹ jáde. Fúrú báyìí. Tó máa fà ẹ báyìí. Irú òbò yẹ́ ẹ̀kọ́ kọ́ ẹ lójú ni. Bóyá ló jẹ́ kójú ẹ̀yà àbí. Eléri ibú ọmọ. Torí olórí ibú bíi tiẹ̀. Ọlọ́run dáwà ìyá àgbà kó náà torí íńtánẹ́ẹ̀tì. Ṣé kìí ṣe irú òbò yẹ́ ẹ ló kọ́ ẹ lójú? Máàkì tó wà níbí. Ṣé kìí ṣe irú òbò yẹ́ ẹ? Ìyẹ́ ẹ̀ sì máa kéré gbà tí bàbá ẹ̀ bá sùn. Ó sì máa kéré. Ó sì máa kéré. Divide and rule yẹn kò lè ṣiṣẹ́ mọ́. Yorùbá àti gbọ́n ẹja máa gbọ́ lọ. Ó ní ẹ̀rí tó rìn yẹn ni wípé ẹ̀rí máa ń dùn yàn o. Ṣé ẹ̀rí yẹn dùn yín? Wọ́n ní pé wọ́tawọ́ta náà ti lára o. Irun lógún lójú. Irun gbé onírin. Ìgbà tí ìyá ò fara balẹ̀. Yaya Gambari, come for me. Ó mọ̀ pápáyà ni mí, wàláì. Àgbàyà ni mí. Afẹ́ni tí n bá fẹ́ dá lóhùn. Tí bá fẹ́ dá lóhùn, I will come to your level. So pé jáwọ́ náà wá bú mi lórí page mi, ó wá sórí page mi, ó láyà. Ó wá sórí page mi, ó wá ń bú mi. So pé mi ò dá lóhùn. Tẹ́lẹ̀, ó ní tí mo fẹ́ ṣe. Ṣùgbọ́n mood tí mo wà lálẹ́, aláẹ̀fẹ́ mood ni mo wà. Ẹ̀fẹ̀ mood ni mo wà. Ó yẹ kí ẹ̀yin Gambari, ẹ̀yin Gambari, kẹ́ máa jẹ́ káwọn ọmọ yín lọ sí school dáadáa. Táwọn ọmọ bá lọ sí school tó máa tó age
tí abẹ́ wọn ti fẹ̀ tó máa fẹ́ bímọ ọwọ́ kan ló máa jáde wọn ò ní fa gbùrù kí wọn ò bò kó wá ya ọmọ lójú I am very sure pé nǹkan tó yẹ lójú nìyẹn ṣé mo pé mi dé tẹ ẹ̀yà dàmbàlí èmi ò kì í ṣẹgbẹ́ ìyá tó bí ẹ ìyá ẹ̀ gangan tó bí ẹ mi kì í ṣẹgbẹ́ ìyá ẹ̀ ọmọ kékeré lọ fẹ́ bàbá arúgbó ìyá kékeré tó fẹ́ bàbá arúgbó ìyá kékeré tó lọ fẹ́ bàbá arúgbó kẹ́ńgẹ̀ kẹ́gẹ́gẹ́ kẹ́kẹ́ yàyà dàmbàlí ó dàmbàlí ẹ̀yà wà gbé ẹ̀yà dàmbàlí lọ ṣé o kẹ́ mi èdè tán ẹ̀ ìjọ wo wá sórí péjì mi wá bú mi ṣò pé mo ń wù ẹ́ o tún lórí láyà mo ṣe fídíò lọ download ẹ̀ o sọ pé mi wàhálà èmi ìdìnnà yẹn ṣé mo fi ta lọ́rùn ṣe ẹ̀yẹ ẹni ó dìnnà yẹn ọ̀rọ̀ wàhálà èmi ìdìnnà yẹn bó ṣe rí gangan ló ṣe sọ yẹn ìwọ ló kù tó gbéṣẹ́ fún ìwọ ló kù tí wọ́n gbéṣẹ́ fún ẹ̀yà dàmbàlí ò ní jẹ́ tán sọ̀rọ̀ lórí ibú ọmọ. ẹgbẹ́ yìí congratulation ẹ wo. ẹ̀yà ṣó ẹ̀ fún wọn. ẹ wo. wọ́n ti mú tala lọ́rùn ní bẹ́ẹ̀lì o wọ́n ti mú tala lọ́rùn ní bẹ́ẹ̀lì wọ́n ti fún tala lọ́rùn ní bẹ́ẹ̀lì. ọ̀rọ̀ yìí ọ̀pọ̀ ọ̀yẹ̀ kan tó pọ̀ yìí pọ̀. ó yẹ máa jẹ́ máa yọ̀ ẹja lọ máa ń kára. ó yẹ congratulations. ṣẹgbọ́ wọ́n ti fún ní bẹ́ẹ̀lì o ta ni ọlọ́run ibẹ̀ ló máa dàgbà sí o wọ́n ti fún ní bẹ́ẹ̀lì o congratulations ta ni ọlọ́run ibẹ̀ ni wàá kú sí o. ẹ jọ how many people ló notice ojú Yàyà Gàmbàrí pójú yẹn fẹ́ yọ jábọ́ ẹ jẹ́ kí n rí ní comment section how many people ló notice ojú ẹ̀ how many people Yorùbá káre Yorùbá God bless ilẹ̀ Yorùbá God bless Yoruba land. Yoruba ló dáa jù. Tẹ́ bá bí ọmọ, wọ́n á mú aṣọ sínú omi gbóná, wọ́n á fi jó gbogbo ojú ọmọ yẹn báyìí. Wọ́n á jó gbogbo ojú ọmọ, wọ́n á jó àyà ẹ̀. Ọmọ tó bá máa lẹ́yìn ijú, tó bá sọ̀rọ̀, ẹyin ijú ẹ̀ máa wà sexy ni. Ẹ tí àwọn Yorùbá tó ń lẹ́yìn ijú rí. Ojú yẹn máa ẹ wo ojú Ọdúnládé Adékọlá. Ṣé n pò lẹ́yìn ijú. Ẹ wo kí ló orúkọ woman yìí. Bẹ́ẹ̀ fo orúkọ woman yìí ṣe. Tó lẹ́yìn ijú náà àwọn tó yẹ tíátà yẹn ṣe kó lẹ́yìn ijú ṣe kó yẹn wà sexy nítorí tá bá bí mọ́ ńlẹ̀ Yorùbá a máa ń fi omi gbóná jó àwọn ọmọ wa a máa jó gbogbo ẹ̀ báyìí àwọn ìyá tó máa ń to ara wọn á to apá to ẹsẹ̀ wọn á fà wọn á ṣe gbogbo ẹ̀ o ẹ má yẹ kó dúró ẹ yẹ kó máa lọ bẹ́ẹ̀ kí ló dé wọ́tọ̀wọ́tọ̀ náà ti láwà Yàyà Gàmbàrí wà ń bí Ògún gbọ́ ni mo sọ fún yín is here ó ń wò mí ó yẹ drop kíní sórí page ẹ̀ sìn kò tí pé 10 minutes àbí tí mo fi bẹ̀rẹ̀ show yìí ó wà bí ó ń wò mí ẹ jẹ́ kí comment ẹ máa flow ẹ bá mi share ẹ bá mi hashtag Yàyà Gàmbàrí hashtag Yàyà Gàmbàrí wípé mo ní pé ìyá ẹ̀ gan pikin born pikin ni Yàyà Gàmbàrí ìyá tó bí ẹ pikin born pikin ìyá ẹ̀ gan pikin wọ́n wá run ó wá bí pikin born pikin ni pikin can never give birth to son you are not a son pikin born pikin ìyá ẹ̀ pikin òun náà wá bí pikin tẹ́ bá lọ sí hospital sí tó bá rí àwọn ọmọ kan ní hey congratulations where is your child how na my pikin be that na my you na pikin nìyẹn. The hospital, congratulations. Where is your child? That's my son. That's my son. Is different than my pikin with that. You not pikin. Pikin born pikin. Ni wọ́n ṣe jó ojú ẹ̀. Lójú ẹ̀ ṣe ń wò bí ọ̀pọ̀ látẹ̀mẹ́rẹ̀. Ó ní ta lọ́lọ́run o. Eh, congratulations ṣe mọ́ ẹ̀wọ̀n ló máa kú sí. Yàyà Gàmbàrí. Yes. Ẹ ṣé o Mr. Tela Jumbu kí ló dé eléyìí pọ̀ star tẹlẹ mọ́ mi yìí pọ̀ star yìí pọ̀ ọwọ́ yẹn máa lọ sókè àpòṣẹ́ṣẹ́ àmúra ò kí ń gbẹ àpò yín ò ní gbẹ Yàyà Gàmbàrí na pikin ẹ notice ojú yẹn God bless you ojú yẹn ó máa àwọn tó mi fẹ́ wo ṣú ẹ̀ Ògún gbọ́ tó ojú ẹ̀ ó máa rìn mí láyà ojú Yàyà Gàmbàrí ojú ẹ̀ máa mì báyìí nínú socket tó ẹ̀ mú jẹ́ kí n fẹ́ wo show ẹ̀ ojú ẹ̀ máa omi yẹn máa rìn mí láyà mi jẹ́ fẹ́ wo show ẹ̀ Yàyà Gàmbàrí alẹ́ la wà alẹ́
God bless you. Pikin lele. Pikin iye no. Iye go abe oti. Rubber abe iye oti expand to fi bi. Pikin born pikin. Ejamaru. E ma re an so gidi ede. Ede kile ri. Ọ̀rọ̀ gidi la sọ. Ó yẹ kí iye do kabe fe díẹ̀. Wọ́n kọ́kọ́ orun. Àjẹkù ló máa ń dùn gan. Iye ò dúró first menstruation báyìí. Ilé ọkọ ló ti ṣe second one. Ṣé mo pé mi ò dé tó ẹ. Eya Dambali, ṣé mo pé mi ò tó ẹ Dambali. Tó bá ti fún yín, tó bá ti bú mi, ẹ send ẹ sí mi ní ogbo ẹ fásì mi. Tó bá ti bú mi, tó bá ti Yorùbáwùyí báyìí, ẹ má wulẹ̀ wo lọ́dọ̀ ẹ, kò ní dùn. Ẹ send ẹ sí mi, màá download ẹ, màá analyze ẹ fún yín, màá play, màá analyze ẹ fún yín wàláhì. Ẹ máa gbádùn gan Ọlọ́run. Pikin born pikin. Ṣó ti wà ń bẹ̀ ni Mr. Yemi. Tó bá ti wà ń bẹ̀, ẹ bá mi fi kíní sí comment ẹ o. Because mi wẹ́ kò tí sùn. Ìyá mi, Junior mo kí yín. Wàhálà irun ló kọ lójú Ọlọ́run. Irun. Ìgbé onírun. Irun ló falà sí lójú. Dambali á sọ̀rọ̀. Wọ́n ti fún ní bẹ́ẹ̀ni o, ta ni Ọlọ́run ibẹ̀. Ẹ wojú yẹn. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ojú yẹn go ojú èèyàn. Ẹ pè lọ́wọ́ Yorùbáwùyí kò lè jiyàn. Èmi ni mo mọ̀ dáadáa bó ṣe wà yẹn. Mo mọ̀ pa. Ẹ bá notice, ẹ bá rí bó mà yìí, ó ti bú mi o. Ó mà yìí, ó ti bú mi. Kò ń ṣe fídíò kan ló ṣe tó fi bí mi. Kò ń ṣe méjì, kò ń ṣe mẹ́ta. Ẹ bá rí pé mi ò jáde lórí online. Mi ò jáde kí wá fún lésì. Àbí kí wá jáde kí wá máa bú. No, àgbàlagbà ni wọ́n. So, nígbà tí Yorùbáwùyí, ìgbà tó bú mi, mo wo ta àgbàlagbà mọ́ wọn lára. Mo fi rò pé jẹ́ ń ṣe wọn lé àgbàlagbà ni wọ́n. But ohun tó wá ṣe fún ọmọdé yìí, wọn ò lè ṣe irú ẹ̀ fọmọ tí wọn. Yàyà Dambali, fídíò tí mo fi bú ẹ lọ mú wá. Fídíò tí mo fi bú ẹ lọ mú jáde. Kí wọ́n play fídíò tó fà fún ẹ. Mo ready ẹ o, Ògún gbọ́. So gbogbo comment tó kọ níjọ́ wo lórí page mo jẹ́ show, òun wá sórí show mi wá ń bú mi. So pé mi ò sọ̀rọ̀. Lọ́wọ́ Yàyà Dambali wàláhì mo ready ẹ. Dambali wàláhì mo ready ẹ Ògún gbọ́. Gbogbo ọ̀nà ni o. Tó bá yẹ pé ti court, ti station, Ògún gbọ́ mo ready ẹ. Ṣàngó mo fi Lákàyọ̀sí mọ́lẹ̀, mo fi búra. Mo fi ìyá mi Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ mo fi búra fún ẹ. Kó jẹ́ ti station, kó jẹ́ ti court, Dambali mo ready ẹ. Tó bá yẹ pé kí n fi ẹ pa, mi tẹ̀lé fi ẹ pa, ọmọ ló jẹ́ fún mi, ìyá tó bí ẹ ni máa fi wọ lórí íńtánẹ́ẹ̀tì. Tó yẹ pé ìyá àmà lọ láàrin street báyìí, wàhálà àwọn tó bá wo show mi, tó má rí ìyẹ wàhálà àwọn máa rẹ́rìn ni. Ìyá àmà lọ láàrin títì báyìí, àwọn tó wo show mi, tó má rí ìyá ẹ̀ báyìí, wọ́n dẹ̀ fọ́ sẹ́rìn. Wọ́n kàn máa rẹ́rìn ni. Ó ti gbọ́, má dé ìtọ́ mi. Lọ́wọ́ yìí, ojú ajá mi ń ṣi ẹ̀jẹ̀. Tó bá yẹ pé wọ́n ni wọ́n rán wá, wàhálà má wà. No, somebody said don't give importance to this guy. Kò kí ń ṣàkọ́kọ́ ẹ̀. Kò kí ń ṣe ẹ̀kejì ẹ̀. Ayé Yorùbá, pẹ̀tí Yorùbá nìkan tẹ̀ tí ń gbóná. Tó sì ń gbóná kó tó mú olóyè. Ló ti ń pa irọ́ burúkú. Ṣé ẹgbẹ́ tó ní òun mọ wúmà yìí, òun mọ gan. Ibi tó bá ti mọ̀ mí, ó máa sọ o. Torí máa bẹ́ẹ̀ fà ní gbogbo ọ̀nà. Ibi tó bá ti mọ̀ mí, ó máa sọ. Ṣé o pé kan sọ pé ó mọ̀ mí bákan. Mi ti fẹ́ sọ nǹkan lórí ibẹ̀ yẹn. Ibi tó bá ti mọ̀ mí, Yàyà Dambali, ó máa sọ. The same way tó mọ̀ Saheed Shittu. The same way tó mọ̀ Ọ̀kanlọ́mọ. The same way ìwọ ọmọ Gàmbàrí tó mú orí Yorùbá méjì tó fọ́pọ̀. The same way tó mọ̀ Mudiu Morikas. The same way gbogbo bàbá tó ti bú àwọn àti tó ní kíní ńlẹ̀ tó ní orí èèyàn ńlẹ̀ tó jókòó sórí odó gba àwọn Mudiu Morikas gbogbo bóyá ṣàṣírí àwọn bàbá wọn bí ó ṣe ríra fún bàbá wọn. Yàyà Dambali, everything is downloaded. So the same way tó mọ̀ àwọn yẹn náà ló mèmí náà bí. Ó wá mọ̀ Yàyà Dambali, you are a failure. Yàyà Dambali, you are a failure. Ó ti fail lọ́dọ̀ Saheed Shittu.
àtọ̀kan lọ́mọ ó wá pé mi Yorùbáwùyí àti ta lọ́lọ́run ayé ìgbà táwọn bàbá yín lo divide and rule Ògún gbọ́ ti kọjá Ògún lákàyé ń gbọ́ tí ọmọ Yorùbá kan bá bú mi nísìnyí bá ti wò pé ọmọ Yorùbá ni original indigene ọmọ Yorùbá ni Yàyà Dàmbàlí níjà Yorùbá abẹ́bàṣe má bára yín jà níjà àwọn náà ti gbọ́n ọmọ Yorùbá that tiny wàláì ìgbálẹ̀ ìjábẹ̀ mi gan ó sanra jùlọ ìyá ẹ̀ ló jọ ìyá ẹ̀ náà ìdí ẹ̀ ṣe fẹ́ tí mọ́ bèrè mọ́mọ́ yín ni tẹ́bá rí ìdí ẹ̀ súnmẹ́rì bá di fry pan ni ìdí Yàyà Dàmbàlí ìyá ẹ̀ ìdí ẹ̀ ọwọ́ mi sanra jù ìdí ìyá ẹ̀ lọ ìdí ìyá ẹ̀ súnmọ́ ìdí ìyá ẹ̀ ṣe palaha báyìí ẹ ti rọ̀bẹ̀ rẹ lérí ọbẹ̀ táwọn bíríkìlà máa fi rẹ lé bẹ́ẹ̀ ni ìdí ìyá ẹ̀ ṣe rí palaha kò tún wá lọ́mú ìyá ò tún lọ́mú ibi tágbà kò ti bá bàbá ẹ̀ nìyẹn o ibi tí Yàyà Dàmbàlí kí ni bàbá ẹ̀ ń lára ìyá ẹ̀ lóru Yàyà Dàmbàlí kí ni bàbá ẹ̀ ń tẹ̀nà kò síwájú fún ìyá ẹ̀ kò tún sẹ́yìn ìgbà tí Yorùbá àti Yorùbá ń bára wọn jà ti kọjá yìí tó ṣe ìkéré ọmọ kan tó máa ṣe voice message kò sẹ́ǹdẹ̀ síta lọ́lọ́run ṣe voice message àbí ṣó tí mo ṣe yìí kẹ́ẹ̀rì yìí gbọ́dọ̀ yìí máa ń sọ bí ẹ máa reboot ẹ̀ ní abẹ́ máa rí screen ẹ̀ ní kò sẹ́ǹdẹ̀ síta lọ́lọ́run ọmọ Yorùbá pátápátá ńlẹ̀ Yorùbá a ti pé ìfun àrò àtẹ̀dọ̀ ọnú wa a ti pé papọ̀ àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá tẹ́lẹ̀ bí àwọn láìkì wa yẹn àwọn gan ti pè wá wọ́n ti ṣàlàyé fún wa wọ́n ní ká má jẹ́ kéèyàn mọ Gàmbàlí kẹ́ ẹ bá ti wá jẹ́ wọ́n ní ká má jẹ́ kẹ́ ẹ kó sáàrin wa ẹ̀yin Gàmbàlí ẹ̀yin ọmọ Dàmbàlí wọ́n ní má kó sáàrin wa àwọn bàbá wa ti pè wá ọmọ ní wọ́n ti fún wa wọ́n ní ó yá kí ló dé ta lọ́lọ́run èyí mẹ́rin mọ́ ta lọ́lọ́run gbà tó wà nílé gan mi ń bá sọ̀rọ̀ kí ló dé tó gba àwọn Yorùbá dìde sí ta lọ́lọ́run ọmọ àwọn ọba wa ti pè wá Yàyà Dàmbàlí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àti politician àtọba àti ìjòyè wọ́n ti pè wá wọ́n ní ká má jẹ́ kí ẹ tàbí ti gbọ́ ní ti Dàmbàlí wọ́n tàbí ti gbọ́ ní ti Dàmbàlí wọ́n ní ká yọgi sí yín ká lé yín ni ẹ̀yà eré tó bá dúró eré wọ́n ní ká má gbàkẹ̀dà àárín wa rú àwọn bàbá wa ti sọ fún ọmọ Yorùbá kí ló dé tẹ́ fẹ́ freedom ta lọ́lọ́run ẹlòmíì ò ní péjì o tó ta lọ́lọ́run lọ ṣe freedom ta lọ́lọ́run ẹlòmíì ò mọ péjì ta lọ́lọ́run kò gbọ́ ta lọ́lọ́run rí ṣùgbọ́n ti ń ta kí lórúkọ ẹ̀ àtìsí kí lórúkọ ẹ̀ Agboola ibo nílùú wọn Ìbàdàn everybody straight àti gbọ́n Dàmbàlí ṣé ti gbọ́ ẹ̀bẹ́ ti gbọ́n ọmọ Yorùbá àti gbọ́n no way for Dàmbàlí tó dárí wa rú no way tó bá tẹ̀lé sí ta lọ́lọ́run a máa rẹ́rìn ni wàláì Ògún gbọ́ Ṣàngó ìyá mi Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ń gbọ́ Dàmbàlí mo rẹ́dì ẹ̀ wàláì I get time for you sọ̀rọ̀ eléri ibú ọmọ òfò. wọ́n ní ìka òjẹ́ ṣe tọmọ tiẹ̀ bẹ́ẹ̀. wọ́n wá kọ̀ǹgá fún tìta ní ọlọ́run. sympathy. congratulation ìdàkejì. congratulation ibẹ̀ ni wọ́n kú sí o. ó ṣojú àánú ojú àánú. congratulation ibẹ̀ ló máa dàgbà sí o. ojú àánú ojú àánú. congratulation ibẹ̀ ni wàá ti yọrun funfun o. ojú àánú ojú àánú. kò dáná. ó ṣojú àánú ni. ìgbà tó fún ní bẹ́ẹ̀lì wọ́n tẹ̀ ìwà gbogbo ọ̀nà tí wọ́n fi gba bílẹ̀ jáde lẹ́yìn kí ló dé. ó ṣẹ́jú mi bèbí oníke. ibẹ̀ ni wàá kú sí o. ààyè. congratulation ibẹ̀ ni wàá ti wúrú funfun o. ó mà ṣe o. abiyamọdé ni yín. ó mà ṣe o ó mà ṣe o. abiyamọdé ni yín ẹ̀yin náà dẹ̀ bí àwọn ọmọ tí yín. Dàmbàlí ẹ̀yà Dàmbàlí. ibẹ̀ ló ti máa wúrú funfun. rí ni. ẹ dákun kí lélẹ́yìn defamation of character lélẹ́yìn ó nílẹ̀ ló máa kú sí o fídíò tó ń play mo táwọn bàbá yín ń lò kò lè ṣiṣẹ́ mọ́ sọ̀rọ̀ Dàmbàlí ta ló ń wo kẹ́rin ẹ̀yìn ju ẹ̀ ṣá ó ń fẹ́ mọ́ ń súnmọ́ yín kẹlẹ́ wá ẹ̀yìn ju ẹ̀ dàbí wíṣkì tó lẹ̀ lókùúta ẹ̀bùn tó máa lẹ̀ wíṣkì lókùúta á ṣe ṣẹ̀rẹ̀rẹ̀rẹ̀ á máa wá yìí ẹ̀yìn ju ẹ̀yìn robo Yàyà Dàmbàlí ni àsìkò tẹ́lẹ̀ ló divide and rule fún wa
ó ti kọjá Yorùbá àti gbọ́n lè bára wa jà mọ́ orí Tinubu ni APC Yaya Dambali orí Tinubu APC orí Ṣèyí Mákindé PDP ìgbà tó dásìkò òbò ta ní Ṣèyí Mákindé ṣiṣẹ́ fún Dambali nígbà tó di àsìkò ìbò ta ní Ṣèyí Mákindé ṣiṣẹ́ fún Ṣèyí Mákindé PDP Tinubu APC Ṣèyí Mákindé Kristẹni Tinubu Muslimu PDP ní Ṣèyí Mákindé ó yẹ kó ṣiṣẹ́ fàtíkù ni kó lè jẹ́ kó máa ríngì ní etí ẹ̀ kó lọ sọ fáwọn bàbá yín wípé ayé divide and rule tẹ́ ń lò fún wa ayé yẹn ti kọjá kó máa sound nínú etí yín kó lọ sọ fáwọn bàbá yín tó ń gbé ẹ dìde wípé ayé divide and rule ó ti kọjá kò sí tó ń jẹ́ divide and rule láàrin Yorùbá mọ́ ta ní Ṣèyí Tinubu ṣiṣẹ́ ta ní Ṣèyí Mákindé ṣiṣẹ́ fún Tinubu. Yorùbá nation la fẹ́ o Yorùbá nation Sunday Igboho bàbá Akíntóyè Yorùbá pátá ọmọ Ìgbò fẹ́ gba Lagos State lọ́wọ́ Sanwó-Olú orí gbogbo wa ní ẹ̀yin ọmọ Yorùbá ayúdì ẹ bá mi share fídíò Yaya Dambali ó wà níbi ó ń wò mí Yorùbá nation la fẹ́ APC la wá PDP la wá nípa tó fẹ́ gba Lagos State lọ́wọ́ Sanwó-Olú orí gbogbo abayé túbọ̀ ta èmi gan ṣe show wípé yóò lóṣèlú yìí tó má gba Lagos State lọ́wọ́ yín ẹ má wálé o tẹ́ bá wálé ẹ má lẹ̀ yín lókùúta ni tí wọ́n pè ní Yorùbá ń sìn nìyẹn Yorùbá ayé old Yorùbá ó ti kọjá ayé Yorùbá digital àti kò ní bí àti kò láyé analog àwọn bàbá wa láyé analog tí wọ́n gbà yín lálejò tẹ́ ti dàárín wọn rú tí àárín Aláàfin àti kí lorúkọ Àfọ̀njá tó ní scoring díẹ̀ láàrin ara wọn tẹ́lẹ̀ bá wọn parí ẹ̀tẹ́ bá wọn yín sí ayé analog nìyẹn ayé ta wà yìí láàrin ọmọ Yorùbá ayé digital tí Yorùbáwùyí bá ṣe ní ọmọ Yorùbá kò bá jẹ́ ọmọ Yorùbá nation kò bá jẹ́ ọmọ PDP kò bá jẹ́ ọmọ APC a máa pe wa ní corner ni àwọn bàbá wa ti wọ́n nù wa Yaya Dambali èso ó dẹ̀ wá wé sí 2 hours fi ṣe show àbí how many hours ni 1 hour fi ṣe show ó kàn waste show ni ó kàn waste time ni àwọn Dambali ẹgbẹ́ àwọn Fulani ẹgbẹ́ no ma comment original ọmọ Yorùbá ti gbọ́ ẹni sori burúkú Yorùbá ti gbọ́ he's not a bastard he's ọmọ Fulani his name is Dambali ogun ṣọmọ ilé ọmọ bàbá ẹ̀ ló jọ bọ́n bàbá ẹ̀ ṣe dàárín àwọn Aláàfin àtàfọ̀njárú nìyẹn Àfọ̀njá àtàláàfin issue díẹ̀ ni wọ́n ní wọ́n ṣe dìde ní àmọ́ Dambali tí wọ́n yín sí nílọrin dèní Dambali ó ti ṣe mistake Dambali ó ti ṣe mistake àti gbọ́n wọn ti wọ́n nù wa tó ti rí Tinubu wà bẹ́ẹ̀ ń sìn ìgbà tí Buhari wà bẹ́ẹ̀ ṣe ẹ múyàn pa bẹ́ẹ̀ yẹn Tinubu ti débẹ̀ àwọn pẹ́nu yóò dùn Ògún gbọ́ Ṣàngó ni mo sọ Ọbàtálá àmọ̀ pẹ́nu yóò dùn bí Tinubu ṣe wà ń bẹ̀ àmọ̀ pé kí Tinubu débẹ̀ kó di after 3 days kó kú lẹ̀ retí ẹbí ṣe tí mà kó kú mọ́ Mr. Tinubu kó kú mọ́ aláì Jagaban yẹn ò dá aláì Jagaban ìwà ẹ̀yin gan ò nice Tinubu ó ja wèrè mọ́ wọn lọ́wọ́ àǹdè ṣe kílẹ̀gìdè ṣe kíní kan lásìkò bò àǹdè ṣe mo sọ fún yín àbí mi sọ fún yín if you have been following me ẹ̀dẹ̀ bá ń tẹ̀lé mi tẹ́lá táwọn Yorùbá nation sọ pé Yorùbáwùyí yẹn ò dá èmi mọ̀ bàbá Tinubu dáadáa ayé àǹdè ṣe kílẹ̀gìdè ṣe kí mo sọ fún yín mo ní Tinubu is a smart man ẹ̀dẹ̀ bá remember pé mo sọ fún yẹn fún mi ní kudos. If you remember that I said Tinubu is a smart man, láyé election dẹ fún mi ní kudos. Èmi mọ̀ bàbá Tinubu da mo da tó ń ṣe kíní kan bloggers gan lọ. I know him very well. I know he's a smart man. Oya where is he? And they shake, leg they shake. I don't know where. Tinubu Mr. Kokumo. Jagaba. Tinubu. Yeah. Ẹ bá ń bò mí àgbọn tí mo jẹ́ tí ń jábọ́ lẹ́nu mi Tinubu Mr. Kokumo àbá gbé yín ní gógó ni o amúṣẹ tí mà on fi jẹ tí mà tí bàbá lẹ́gbẹ̀ẹ́ ó ti yàgbẹ́ sára bàbá ti tọ̀ sára ó ti ń lo napping ó ń lo pampers
Jagaban gbé wọn ní gógó. Wàhálà Ògún gbà. Jagaban. Àwọn ọmọ Èkó. Ọmọ Èkó làwà. But Jagaban is a smart man. If you remember, about the comment section. And if me kudos ke mi dáadáa. Yorubawuyi sọ̀rọ̀ ṣe tí sọ̀rọ̀ dànù. God bless you. Yorubawuyi, you said that yo. Allah baba gbé wọn ní handicap. Ògún gbọ́. Tinubu. Ọmọ ìyá Àbíbá. Ọmọ àwọn gan ó sán. Mama ìyá Àbíbá àwọn gan sán. Baba gbé yín ní handicap ni o. Ẹ̀yà dàmbàlì. A mọ̀ wípé ẹ fẹ́ kí Tinubu rí ṣe. Àwa náà mọ̀. A mọ̀. Torí ẹ̀rọ pé kó kúnjọ́ kẹta ni. Eléyìí tó yàgbẹ́ sára yìí. Aláì Tinubu ẹ̀dá Ògún gbọ́. Aláì. Ẹ bá mi share video, ẹ bá mi hashtag bàbá Tinubu, President Bola Ahmed Tinubu. Ẹlẹ́mi ni wọn ọ̀dà. Bàbá change orúkọ ẹ̀. Yes, it's true. Jagaban, God good kudos. Ẹ ṣé jàre. Bàbá Tinubu, ó gbé wọn ní gógó. Ó gbé wọn handicap. Àwọn eléyìí, ẹ jẹ́ já dìbò fún. Ó máa tó kú. Àbó ti kú ni. Ó kú tì. Tinubu. Jagaban, ó kú tì. Yorùbá, ó kú tì. Ó kú tì. Wọ́n ti kọ́ wa àti gbọ́n. Àti láyé analog mọ́. Ayé digital la Tattoo ni military personnel. Ṣé fìlà tí mo dé yìí? This is America o. You can do any fìlà. American bibi. Ẹ lè dé any fìlà ní bibi. Kò sẹ́ tó máa mú yín sí. Mo lè wọ camo jáde. Máa wọ uniform army. Àtòrí àtẹsẹ̀ everything pẹ̀lú boots wọn. Anybody ò ní mú yín. Ẹ káalẹ́ o. Mo kí ìyá mi Adéníkẹ́ káàbọ̀. Wọ́n ti dé. Ọlárewájú bíbí rẹ̀ kò ṣe fowó rà. Wọ́n ti dé. Ó ń dùn wọ́n ni. No, my shoe. Pẹ̀lẹ́. I can feel your pain. Hey. Oh, bíbí rẹ̀ kò ṣe fowó. Hey. Ó ń dùn yín ni. Pẹ̀lẹ́, sorry. Wàhálà ó dùn. Bí ó rí wẹ̀ kó sùn. Ọlárewájú. Èmi ni ìyá wọn Ògún gbọ́. Tí Yorubawuyi bá lọ sí online, tí bàbá wọn bá pè wọ́n ní dáhùn. Àwọn Ọlárewájú bí wọ́n dáhùn lè dáhùn. Ọmọ akọ́lọ̀ wo Yorubawuyi èmi ni grandma wọn. Ẹ jẹ́ máa gbọ́ Yàyà Dàmbàlí lọ. Káàbọ̀. Ẹ bá mi kí káàbọ̀. Ẹ bá mi kí. Kí lorúkọ ẹ̀ náà? Ọlárewájú bíbí rẹ̀ kò ṣe fowó. Ẹ bá mi kí káàbọ̀. Ó ń dùn ni. Ẹjọ́ ẹ̀kọ́ ó ń dùn ni. Yorubawuyi ó ti tẹ notification button kalẹ̀. Wàláì tí má ti wá sórí show báyìí. Ẹ má rẹ́rìn kí ló wá pàrọ̀ èèyàn lẹ́rìn. Bíbí rẹ̀ wàláì tó bá yẹ pé kó jí owó ní pọ́ọ̀sì ìyá ẹ̀ kó lọ fi ra káàdì wàláì ó máa wò mí. Ògún gbọ́. Kò ní bíbí rẹ̀ wọn ò bí. Ẹ bá mi kí káàbọ̀. Bíbí rẹ̀ káàbọ̀. Wọn ò bí ẹ kú. Wà lọ jí owó. Wà fi ra káàdì ó máa fi wò mí. Ẹ jẹ́ máa gbọ́ Dàdá Dàmbàlí lọ. Dàdá Dàmbàlí. Ya, àgbọ̀. Mo máa sọ wípé kò ṣe yẹ̀yẹ́. Ẹ wo náà. Wọ́n ti mú tọ́lá lọ́rùn ní bẹ́ẹ̀lì o. Wọ́n ti mú tọ́lá lọ́rùn ní bẹ́ẹ̀lì. Wọ́n ti fún tọ́lá lọ́rùn ní bẹ́ẹ̀lì o. Wọ́n ti release tọ́lá lọ́rùn. Ó yẹ máa jẹ́ máa yọ̀. Ẹ jẹ́ lọ máa ń kára. Ó yẹ congratulations. And jubilation. Celebrate. Ẹ bá nọ́tìsì ẹ máa rí pé Yorubawuyi wọ́n sọ sẹ́pẹ̀tì kan bẹ̀ yẹn wọ́n ní ẹ jẹ́ ká lọ mú àǹkárá ẹ jẹ́ ká lọ ṣe kíni ká lọ mú àǹkárá ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n sọ fún Tani Ọlọ́run wípé Tani Ọlọ́run èdè wáyàwó kan fẹ́ ń bẹ̀ yẹn nítorí pé o ò lè bọ́ ń bẹ̀ wáyàwó kan fẹ́ káwá bẹ́ẹ̀ ṣe nìkáàyè nínú prison. Ẹlòmí wo Yorubawuyi wọ́n ṣe wà yẹn wọ́n ò tó bẹ́ẹ̀ kọ́ jiyàn pé nǹkan tí mo sọ yìí wọ́n làwọn sọ wọ́n ò tó bẹ́ẹ̀. Èmi ò ní jiyàn torí mo mọ̀ pé ọmọ ẹran ni ẹ́ ọmọ ẹran fùfú wá jèrè ó ti gbọ́ ọmọ ni ẹ́ ọmọ ẹran fùfú wá jèrè ni ẹ́ ọmọ Yorùbá tí àtọ̀ Yorùbá bí kò ní sọ fún ẹgbẹ́ ẹ̀gbọ́n ìyá ẹ̀ torí mi àti ìyá ò kì í ṣẹgbẹ́ kò ní sọ fún ẹgbẹ́ ẹ̀gbọ́n ìyá ẹ̀
wípé kò tó bẹ́ẹ̀. Yorùbá ò kì í sọ bẹ́ẹ̀. Yorùbá ọmọ Yorùbá tí wọ́n bí tí wọ́n kọ́ kò kì í sọ. Ṣùgbọ́n tó pọ̀ ọmọ ẹran fùfú wá jèrè ni ẹ́. Ọmọ ẹran inú gbó òun ni ẹ́. Mo ní ẹ á ti fún Ọlọ́run bẹ́ẹ̀ ni o. Ẹ jẹ́ lọ máa ń kara, a máa ń kara. Tẹ́ bá fẹ́ kú, bẹ́ẹ̀ ọkú lọ ọkù. Mọ̀mọ́ lọ, ó ti fún Ọlọ́run bẹ́ẹ̀ ni o. Ẹ jẹ́ a máa ń kara, a máa mú léèsì. A máa mú dàmásì, kódà a máa mú kọ́mú, ó ti gbọ́? A mú kọ́mú, kò sé oní ike, kò sé oní igi. A máa mú kò sé oní irin, a tún máa mú kò sé aláṣọ. A máa gbọ́mú sókè bá máa kó ọmú. Ta lọ́lọ́run, aláàárẹ̀ ò ní ra para. Ṣé bí wọ́n lọ bọ́ta, ó ní kó ta lọ́lọ́run sílẹ̀ o. Olórí ibú lọmọ yìí, wàláì, eléri ibú lọmọ yìí. Ta ló wo ṣó tó ṣe? Ó ní ká má fi ta lọ́lọ́run, olólo kọ́kọ́ gbé picture ta lọ́lọ́run síta. Olójú ẹ̀ le kókó ní. Ẹ má fi ta lọ́lọ́run lẹ̀ o. Ojú ẹ̀ le kókó ní o. Ẹ fẹ́ kó máa sunkún, kò ní sunkún. Ẹ fẹ́ kó sunkún, kò ní sunkún. Ọmọ akin ò kì í ṣojo. Ọmọ àjànàkú kì í yàrá. Ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ló máa jọ. Ta lọ́lọ́run, ọmọ Ìbàdàn ni. Ìbàdàn Mẹ́sì ọ̀gọ̀. Ìlú Ògúnmọ́lá, ìlú Ìbíkúnlé, olókòtò kẹ̀ríkẹ̀rí ló gbé ogun. Ta lọ́lọ́run ló máa gbọ́ pé sásá máa sá. Àwọn ló máa gbọ́ yàyà máa yà. Àwọn warlord tó máa ń pariwo warlord ní Nàìjíríà lẹ́ni. Ẹ̀yin èèyàn mi tẹ́jọ́ ọmọ Yorùbá, ibo náà ti máa ń wá? Ibo ni wọ́n ti máa ń wá? Ọ̀yọ́ state ni. Àwọn ní Ọ̀yọ́ Mẹ́sì ọ̀gọ̀. Nílé Olúyọ̀lé. Ilé Ìbà Ọ̀yọ́ ni. Àwọn lọmọ ikú tí kú ò gbọdọ̀ pa, ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe. Akíkanjú ni wọ́n, ọba ni wọ́n lójú ogun. Ta lọ́lọ́run has written his name on the platter of gold nílẹ̀ Yorùbá for not succumbing. Ta lọ́lọ́run ti den tó jẹ́ pé tí máa fẹ́ ṣe business kan, máa kọ́kọ́ pè ta lọ́lọ́run wá mo fẹ́ bẹ́ẹ̀ ṣe business. Because I can see him as ẹni tó kì í ṣe betrayer. Kò ń ṣe betrayer. Mo dẹ̀ rí pé he's a man of his words. That's why gbogbo ìyà tó jẹ, he's a man of his words. Tó bá rí kí lorúkọ ẹ̀, àwọn tó máa dúró fún fine. Tí ò bá rí, tó bá yẹ pẹ́wọ̀n náà ni, ó rẹ́dí àti lọ. Sunday Igboho Òòṣà, Àdìsá wa Aládìkún, Ìgbòho Mọ̀rẹ́, bó ló ń gbé Ìbàdàn ni. Bó ló ń jẹ síjù Ìbàdàn ni. Sunday Ìbàdàn àwọn èèyàn mọ̀ síjù. Ó bẹ́yẹ dúró ni. Àkànlé òkúta ni. Ó dúró ni. Èkú fọ́ọ̀gọ̀ tó dúró tìkanra ni. Ó ní Yorùbá nation no going back. Ó mọ ìgbà tí Sunday Igboho ti lò ní Kútọ̀nù tó ti wà lẹ́yìn odi. Ẹni tó nílé Yorùbá ní sàfẹ́ máa ṣe bí òyìnbó. Sunday Igboho nílé, ó kọ́lé, ó kọ́nà, ó kàsẹ̀. Ó fi gbogbo ẹlẹ́ wọnú gbó. Now we want to make history. Àwọn ìwé Bible àti Kùránì wọ́n kọ ni fún àwọn akọni ìlú wọn. Saudi kọ Kùránì fún akọni Saudi. Wọ́n kọ Bíbélì fún akọni Israeli. Àwa náà nílẹ̀ Yorùbá fẹ́ máa kọ Bíbélì, àwọn fẹ́ máa kọ ìwé àwọn àgbààgbà máa tó máa pè é fún àwọn akọni ilẹ̀ wa. Wọn ò ní kọ history ilẹ̀ Yorùbá lọ gbẹ́ Yàyà Dàmbálí. Wọn ò ní kọ history ilẹ̀ Yorùbá nísìn. Kọ́ máa kọ orúkọ Sunday Igboho sí, ó ṣe èèwọ̀. Wọn ò ní kọ history ilẹ̀ Yorùbá nísìn. Kọ́ máa kọ ta lọ́lọ́run sí, ó ṣe èèwọ̀. Ta lọ́lọ́run is another hero from Ìbàdàn. Ẹ̀yin Ìbàdàn. Ìbàdàn ọmọ ẹ̀jẹ̀gbíjẹ̀ kára wọn máa fi kára wọn fọ́rẹ́ mú Ìbàdàn máa jòrò sùn. Ìbàdàn, Ọlọ́run ọba ẹlẹ́mìí o. Ìbàdàn, Ẹ̀bá Ọ̀dàn. Àwọn ọlọ́mọ agẹ́ṣin kólé. Lájí Àbáàsì ńkọ́ Ìbàdàn. Mọ̀ wọ́n ni. Ẹ̀ka mo kí yín, God bless àwọn ní confirm. Yàyà Dàmbálí, ní korúkọ ilẹ̀ Yorùbá. Nínú àwọn ọlọ́mọ àmàmàǹkàrà. I said it and it will come to pass. Ọlọ́run bá jáde, a máa mú àǹkàrà máa ṣe pàtí. Yorùbá pàtí ó wà ńbẹ̀, a máa ṣe ó wà ńbẹ̀.
tí on bá bí mama ṣe kó mọ ó tó kú a máa ṣe gbogbo a máa ṣe wà ńbẹ̀ fún ta lọ lọ́hùn so a lè dùn ẹ́ dáadáa wà lè lọ sọ fún àwọn bàbá ẹ̀ lé pé wọ́n mà ti ń ṣe party o a máa má Ankara so ti gbọ́ next time iyo kin sọ fún ẹgbẹ́ ẹ̀gbọ́n ìyá ẹ̀ tó mi ṣe ẹgbẹ́ ìyá ẹ̀ ẹgbẹ́ ẹ̀gbọ́n ìyá ẹ̀ wípé kò tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ wèrè ìtumọ̀ tó fi sọ wípé ẹ jẹ́ ká lọ mú Ankara o ìtumọ̀ ẹni pé ta ni Ọlọ́run lọ wáyàwó fẹ́ ń bẹ̀ yẹn ká wá ṣe nìkáì ká mú Ankara ká wá ṣe nìkáì nínú prison yẹn torí pé ìbẹ̀rù wa kú sí torí pé ìbẹ̀rù wa rá sí abẹ́ ìrojú ìbẹ̀rù wa ti wúlú fúnfún. ẹ wojú Yorùbáwùyí kẹ́yẹ́kẹ́ ṣe báyìí kò yẹ kí wọ́n ṣe tó báyìí Yorùbáwùyí ẹ wá sọ sunkún díẹ̀ sọ lẹ́nu yín pé ọmọ yẹn kó lọ wá Ankara ká mú Ankara kọmọ yẹn ṣèyàwó nínú prison yẹn àbí ṣé ti rò pin ni ṣé ti rò pé kò lè jáde ni kò dá o ó bẹ́ẹ̀ ṣe yóò dá ẹbẹ̀rù Ọlọ́run náà ó dájọ́ àwọn abiyamọ gidi ò lè ṣe báyìí. Yàyà Dàmbàlí ìyá òfò tó bí ẹ ìyá onídìí fry pan tó bí ẹ ìyá onídìí bí ọ̀bẹ rẹlé tó bí aláyàbẹ ẹ̀yà slipasi ìyá ẹbí aláyàbẹ àyà ọpọ́n tó máa fi ń gbé ẹbọ nílùú òkè o ìyá òfò tó bí máa dánù ìyá ẹ ni ò ń ṣe abiyamọ gidi tí ìyá ẹ bá jẹ́ abiyamọ gidi ṣèbó ń rí ẹ tó ń bú ẹni tó jù lọ torí mi ò kí ṣe gbẹ́ ìyá ẹ tí ìyá onídìí fẹ́ tí mọ́bìdì ṣáínì ìyá ẹ tí díẹ̀ rẹ pọ̀ mọ́ lẹ́yìn ìyá ẹ táyà ẹgbẹ́ wàá nígbà tó mi bá tán lámù orí ẹ nísìn tó lábíamọ gidi òun ṣe abíamọ gidi lèmi ní ilẹ̀ Yorùbá mo dẹ̀ gbó mo wọlé yá ọmọ táwọn bá wọlé yá mo wọlé yá kí tó lọ sílé ọkọ mo gbó dáadáa mo ti wọ ẹran mo ti lọ́ra Yàyà Dàmbàlí mo ti ní ọ̀rá mo ti gbó ọmọ ẹran kúrú ta kúrú ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ mo ti di ẹran mo ti gbó mo ti ní ọ̀rá dáadáa kí n tó wọlé ọkọ lèmi ṣe mo bá bí amọ́ ṣe ń jẹ abẹ́mọ́ ṣe ń ṣe ìyá ẹ̀ pikin born pikin ìyá ẹ̀ pikin ló wọlé ọkọ ó tún bí ìwọ náà ní pikin ìyá tó bí ẹni pikin ẹni talọ́lọ́run kọ́lọ́ wá fẹ́ yàwó talọ́lọ́run ò ní fẹ́ yín kò fẹ́ yàwó nílùú yín àwùsù be true talọ́lọ́run ò fẹ́ ìyàwó nílùú yẹn ẹran yìí ẹran fùfú wá jèrè ọ̀rẹ́ tó rí 15 wàláì àwọn people yìí there is no sense wèrè tẹ́ wọ̀ yìí ó náà ti fẹ́ yàwó pikin born pikin born pikin wèrè tẹ́ wọ̀ ó ti fẹ́ yàwó ó náà ti fẹ́ yàwó bóyá ń dá poverty lẹ́ Nàìjíríà nìyẹn poverty pikin àbí pikin náà tún bí pikin the same yard the same inú ilé ìyá ọ̀rọ̀ ayé time tó yẹ kí ó máa fún ìyá ẹ̀ kó ti yẹ kó máa mú ọyàn time tó yẹ kó máa fún ìyá ẹ̀ lọ́yàn ìyá ẹ̀ lọ́dọ́ kó ló bí ẹ ó yẹ kí ìyá ẹ̀ sì máa mú ọyàn lọ́wọ́ ni kó tó lọ́dọ́ okó kó tó bí ẹ ìwọ náà ọmọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ orí bó ṣe rí bí primasọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ bó ṣe rí ọmọ Yorùbá kan ò kiri bó ṣe rí yẹn ó dàbí ewé ọ̀lẹ̀lẹ̀ tó máa jẹ ọ̀lẹ̀lẹ̀ tán nínú ewé wọn bẹ́ẹ̀ wẹ̀ ṣe máa rí ó dàbí ewé ọ̀lẹ̀lẹ̀ Yorùbá kan ò ní bímọ kó rí bó ṣe rí yẹn time tó yẹ kí ìyá ẹ̀ kó máa mú yàn lọ́wọ́ kó máa lọ school kó máa gbé school bag fún àti kí lorúkọ ẹ̀ feeding bottle àbí water bottle time tó kó máa gbé lunch bag fún ìyá ẹ̀ ló lọ dóko ló bí ẹ ní ò ṣe lè tó ẹ tó ọmọ ń tọ́ ọmọ ni ó yẹ kó sì máa tọ́ ìyá ẹ̀ náà lọ́wọ́ kó sì máa wọ socks lọ sí school ní bàbá gbogbo yẹn kì mọ́lẹ̀ lódò ló fi wá bí wọ ó dàbí àkànkù gbálẹ̀ ẹ̀ ní dààmú ó dàbí àkànkù gbálẹ̀ ìyẹ́ wàláì tó bá dé ìtọ́ mi ìyẹ́ ò ní lè rìn ládùúgbò ìyẹ́ kò ní lè rìn ní street ìyá tó bí ẹni mo sọ kò ní lè rìn ní street tó tàbí tó yẹ kó máa mú ọyàn kó sì máa wọ ó yẹ kí yẹ ṣe máa wọ socks lọ sí school ni ló lọ dóko bàbá arúgbó ló bí ẹ bẹ́ẹ̀ ń dá poverty lẹ̀ nílùú nìyẹn kó sì máa bá ṣe páàdì first menstruation ilé ọkọ second menstruation
ó ti gba lé ọkọ lọ. Play with them small. Now their problem is not even alaye dawi yomi alaye say your dada. Ọmọ tó yẹ kó sì máa lọ sí school kò igúnyàn. Ọmọ tó yẹ kó sì máa wọ shimi ló yẹ kí yẹ sì máa wọ. Tó fi mo lọ lé ọkọ. Má dé tọ̀ mí. Mi ò dé tọ̀ ẹ. Má súnmọ́ mi. Rárá, Dambali. Má bú mi, tó bá bú mi. Àwọn tí má mọ̀ ìyá tó bí ìyá ẹ̀, ó ní máa bú. Tó yẹ mi àti ìyá ò kí ń ṣẹgbẹ́. Tí má mọ̀ ìyá tó bí ìyá ẹ̀, ó ní máa bú. Sọ̀rọ̀ lórí ibú. Ọmọ àtúngbọ̀n. Èmi náà wà ní pẹ̀lú ẹ̀. Congratulations. Mo ní tí Yorùbáwùyí ń kọ yẹn. Orin ta fẹ́ kọ, orin congratulations tó fẹ́ sọ́dọ̀ orin yẹn. Tí ìyàwó yẹn bá ti bímọ nìyẹn o. Ìyàwó tó fẹ́ tí tẹ́lọ̀ fẹ́ sẹ́wọ̀n. Tó bá ti wá bímọ, tí ìyàwó yẹn náà bá wá bímọ. Congratulations, congratulations, congratulations. Congratulations. Ẹ wojú. Congratulations. Ẹ wojú bó ṣe ń mì. Ẹ wojú ẹ. Kí ló dé Yorùbáwùyí kọ́ tẹ̀ ṣe yóò dá. Ó dá ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ wojú ẹ. Abiyamọ dẹ̀ ní. Ẹ wojú. Ẹ yóò dá. Ìkúlẹ̀ abiyamọ lẹ̀ ní. Yeah. Yeah. Ẹ dákun kí ló jọ náà kí tó sọ̀rọ̀ kí ló jọ ẹ̀yin ọmọ Yorùbá gidi kí ló jọ wàhálà ó jẹ ẹran tó ń yàgbẹ́ ṣé ẹ ti sin ẹran rí kí ẹran yẹn máa wá yàgbẹ́ ó dàbí ẹran tó ń yàgbẹ́ ẹkún tó ń sùn ẹbí yẹn náà ṣe sunkún jọ yẹn nìyẹn abiyamọ ayé ó dàbí ẹran tó ń ṣú mi ó dàbí ẹran tó ní kwàṣọkọ màálù no Fashola Fikayo any is too small for you to exchange words with Olohun see it like kini kan we exchange words pẹ̀lú ẹ̀ Sherry ó ti ṣe kini yẹn and tó bá wo show mi ní last month kọ́ ni even he came on my page tó wá ń bú mi lórí page mi tó ń comment tó ń bú mi tó ń comment tó ń bú mi tó ń sọ àwọn ọ̀rọ̀ tó rọ̀ ọ̀rọ̀ tí ó yẹ kí tí mate mi ní age mi tí ó lè sọ fún mi ọ̀rọ̀ tí bàbá ò lè sọ ó bú mi débi pé ó tún bú ọkọ mi Yaya Dambali look I screenshot all the comments tó mo fẹ́ take up pẹ̀lú ẹni gba yan kan ló ní ẹ fi ilé ọmọ kékeré ni tá bá wá fi wọ́n lẹ̀ ọmọ kékeré ni ẹ jẹ́ aran sí ìyẹ́ ò ní di fẹ́ tí mo bí ewé mọ́mọ́ yín ẹ tí Yaya Dambali rí tẹ́ bá rí ó gbẹ tìdítìdí ni ìyẹ́ ó gbẹ tìdítìdí ẹ máa kú ọ nílùú òkè àsìkò iṣu àkùọ̀ tẹ́ bá mọ̀ tó pè ní iṣu àkùọ̀ tẹ́ bá mọ̀ bí ilẹ̀ iṣu àkùọ̀ ṣe máa rí bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ ṣe gbó bàbá Yaya Dambali bàbá ẹ̀ gbó bí ilẹ̀ iṣu àkùọ̀ ni tẹ́ bá gbé ìlú òkè máa mọ̀ nǹkan tí mò ń sọ ẹ máa mọ̀ nǹkan tó pè ní iṣu àkùọ̀ bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ ṣe gbó àmọ́ ìdí ìyẹ́ rẹ mẹ́yìn báyìí fẹ́ tí mọ́ ìyẹ́ ò lọ mú kò tún nídìí
gbogbo ẹ ṣe palaha ni bí ewé mọ́mọ́ yín kí ló palẹ̀kùn náà ẹ dákun ẹwẹ yín eléyìí bí ẹran sísun ẹwẹ yín ṣé ti jẹ́ sí ewu rí tó bá sun ẹran sísun tó bá sun sí ewu ẹ ti rírí lẹ́yìn èdè wá ṣe ni eléyìí bí ẹran sísun mi ò mọ̀ mi máa tó ń wo eyín ẹ̀ dàbí ẹran sísun eyín ẹ̀ dàbí ikú tó máa ń pa wọ́n ní ṣógúnlẹ̀ eléyìí ṣọ́vẹ̀ eyín ọkọ́ eléyìí mọ́mọ́ tí mo mọ̀ mọ́mọ́ eyín lẹ̀ wá wò eléyìí bí ikú tó ń pa wọ́n ní ṣógúnlẹ̀ má dẹ́tọ̀ mi ò dẹ́tọ̀ ẹ̀ tó bá ní ká máa fi yín lẹ̀ ẹ fi yín lẹ̀ ọmọ kékeré ni èmi ò ráyè defamation of character pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n lórí péjì yìí èmi ò ráyè defamation of character pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n lórí péjì yìí ìyé aláyà gbígbẹ tí ìyé ẹ̀dàbẹ̀ ni pé wọ́n lẹ símẹ́ǹtì mọ́ ní àyà yẹ pẹlẹbẹ pé wọ́n lẹ símẹ́ǹtì mọ́ lónà kí ni bàbá ẹ̀ máa ń rún lóru náà yàyà kí ni bàbá ẹ̀ máa ń rún lóru no Chelsea no baka ìyé ẹgbẹ́ ni ó gbẹ wọ́n ìyé ẹgbẹ́ wọ́n kí ni bàbá ẹ̀ máa ń tẹ̀ lóru no pin no pàpún kí ni bàbá ẹ̀ máa ń tẹ̀ bàbá ẹ̀ tẹ̀lé rọ́yàn ọmọ àṣà bàbá ẹ̀ dẹ̀ ṣe mí àni bàbá ẹ̀ ṣe mí gan bàbá ẹ̀ ò lè rọ́yàn tẹ̀ kò lè rídìí tẹ̀ gbogbo ẹ̀ ṣe palaha ni bí ewé mọ́mọ́ yín ọmọ ọdún 8 gan-an mú yẹ lọ lé ọkọ má ṣe o mo sọ fún yín ẹ má kí ojú ẹ̀ yẹn kò ṣúọ̀ pé irun òbò kọ́ ló ya lójú mà tó fẹ́ jáde lábẹ́ ẹ̀yẹ ẹ̀ pé yẹ́ dẹ̀ kéré tó fi lọ lé ọkọ báyẹn fàbá ìfúrẹ́ báyìí ṣe ni irun kọ́ lójú irun ló ya lójú bó ṣe wà yẹn eléyìí ibú ọmọ òfò torí ọmọ àgbákò irú wa ṣe wà lórí íńtánẹ́ẹ̀tì lórí ibú sunkún káyé rí yẹ ẹ jọ ẹ̀yin tẹ́ bá ní báàfù àbí korobá ẹ bá mi gbé fún ẹ̀yà dàmbà ní kó sunkún sí ẹ bá mi gbé báàfù àbí korobá fún kó sunkún sí asunkún ìyá náà sunkún lórí íńtánẹ́ẹ̀tì ni eléri ibú ìyá rẹ̀ náà sunkún lórí íńtánẹ́ẹ̀tì ni bàbá rẹ̀ náà sunkún bàbá ẹ̀ tó wò hàn bí àwọn boko nu gbó bàbá ẹ̀ gbó bí ilẹ̀ Gálílì ó wá ọmọ kékeré ohun má bẹ́ ìkà ni bàbá ẹ̀ bó ṣe pè mí níkà ìbàbá ẹ̀ ìkà èmi ìkà bàbá ẹ̀ tó mú ọmọ underage tó ohun má bẹ́ tó ní kó bímọ tipátipá bàbá ẹ̀ mú ọmọ underage ó yẹ kán gé oko bàbá ẹ̀ ni bàbá ẹ̀ yẹ kán gé oko ẹ̀ ni sọ̀rọ̀ olórí ibú. ọmọ aráyé burú tó bá tíyàn tó bá wá yá ọmọ máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́. This is very bad. Ẹ wojú. This is very bad. Kódà. See what you are doing, Yorubawuyi. Kódà, eléyìí ò dáa. Kódà, ọ̀dájú ni ẹwù náà ẹwù. Wọ́n ti mú tọ́lá lọ́rùn ní bẹ́ẹ̀lì o. Wọ́n ti mú tọ́lá lọ́rùn ní bẹ́ẹ̀lì. Wọ́n ti fún tọ́lá lọ́rùn ní bẹ́ẹ̀lì o. Wọ́n ti rìlíìsì tọ́lá lọ́rùn. Ó yẹ máa jẹ́ máa yọ̀. Ẹja lọ máa ń kára. Oh yeah, congratulations. Yorubawuyi, ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe rorò kúrò sọ́mọ yẹn. Bẹ́ẹ̀ ṣe rorò kúrò sí ọmọ yẹn pé ó máa ṣe ìyàwó ń bẹ̀. Ẹ̀yin ni Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe rorò kúrò sọ́mọ yẹn wípé ọmọ yẹn máa yẹ kí ni? Nígbà ọmọ yẹn ó máa ṣe nìkáì nínú ibi tó wà yẹn. Bẹ́ẹ̀ ṣe rorò kúrò tẹ́ ẹ rorò kúrò sí. Yorubawuyi, ẹ̀yin nu Ọlọ́run. Ẹ̀yin nìyẹn Ọlọ́run kó dáa. Ẹ wá tí ọmọdé débẹ̀ tán. Ẹ wá fọmọ ọlọ́mọ ṣe yẹ̀yẹ́. Kó dáa. Kò ṣe báyé ṣe rí nìyẹn. Kò ṣe báyé ṣe rí nìyẹn. Ẹ já gbọ́ update jàre. Ká gbọ́ wà látẹnu lọ́ọ̀yà. Àwọn lọ́ọ̀yà. Olórí ibú ọmọ òfò. Wọ́n tí mo expect kó sọ kọ́ ló sọ tí ẹ ò bá rún ògún gbọ́ tí ẹ ò bá ta tí ẹ ò bá yẹ olórí ibú ìyá òfò tó bí ẹ ìyá òfò tó bí ẹ ẹ̀yà dàmbàlì mo mọ̀ pé òun wà ń bí òun wò mí àwọn tí wọ́n bá mọ olórí ibú
aṣòṣì má mọ̀ awáyé má jẹ nìkan òjò wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ ọlọ́mú aláyà gbígbẹ bí ewé mọ́mọ́yín onídìí fẹ́ tí mọ́ bí ọ̀bẹ rẹ̀ lé alára tínrín bí ọparun orí àgbọn tó bí ẹ tí wọn ò bá sọ fún ìyá ẹ ẹlẹ́sẹ̀ wàá bí ẹndífá ìyá oníwájú kọngú bí ifá fọre ìyá onímú fọ́nká bí ọpọ́n ọfá tí wọn ò bá sọ fún ìyá ẹlẹ́kẹ̀ẹ́ papò bí àmukù ọsàn wípé kó wọ́n ọ̀nù ẹ dáadáa èmi ṣe ẹgbẹ́ ìyá ẹ̀ enough of má dá wọn lóhùn má dá wọn lóhùn má dá wọn lóhùn enough of this lórí internet tẹ́ ẹ bá ti wá ìyá yín ni máa bú àti bàbá yín o tí wọn ò bá sọ fún bàbá ẹ tó gbó kírákírá tó gbó bí ilẹ̀ àpò ọṣù tí wọn ò bá sọ fún bàbá ẹ tó rí jákujàku bí àpò símẹ́ǹtì tí wọ́n fi ọ̀bẹ rẹ̀ lé gé tí wọn ò bá sọ fún bàbá ẹ tó ń wò hàn bí olè agbé mọ́ngòrò tí wọn ò bá pe bàbá ẹ torí ẹ sàǹgbálá bí síìtì ọ̀kadà táwọn tó mú ẹ dáadáa tí wọn ò bá pe bàbá ẹ tí ẹsẹ̀ ẹ là pàkánpàkánpàkán bí táìsì tí símẹ́ǹtì òdùn tí wọn ò bá pè kó fa ẹni etí tó má dé ìtọ́ mi ayé ìgbà tí mò ń fi yín sílẹ̀ ti kọjá o tó bá mo fẹ́ make yín relevant mo fẹ́ make yín popular free promo wà ńlẹ̀ máa make yín relevant máa make yín popular àmọ́ tí àwọn ìyá yín bá rìn láàrin títì táwọn tó wò mí bá rántí ọ̀rọ̀ ebú tí mo bú àwọn ìyá yín wàláhì wọ́n á wo àwọn ìyá yín báyìí wọ́n á dẹ̀ fọ́ sẹ́rìn wọ́n á wo bàbá yín báyìí wọ́n á fọ́ sẹ́rìn bàbá ẹ̀ tó ń wò ṣíó bí ọ̀bọ ẹ̀yìn ọkọ̀ tí kò bá pè ẹ́ ẹ káàbọ̀ ó ti sẹ̀ sású ó ti sẹ̀ tí ò bá pè ẹ́ kó fa ẹ ní etí bàbá ẹ̀ á rìn tì ládùúgbò tí n bá gbé bàbá ẹ̀ kalẹ̀ tí n bá yọwọ́ ẹ̀ aṣọ òwe tèmi bá pàdánù làwa o tí n bá yọwọ́ bàbá ẹ̀ tí mo gbé kalẹ̀ báyìí tí n bá ná price ẹ̀ tí mo kì ní oríkì ìdílé ẹ̀ wàláhì bàbá ẹ̀ á fẹ́ máa rìn báyìí láàrin àdúgbò a máa ya aṣọ ẹlẹ́hàá ni bàbá ẹ̀ torí ẹ̀rí fẹ́ gbéwú bí ìkéèmù láti mú mi nú òkè tí wọn bá pe bàbá ẹ̀ kó fa ẹ̀ ní etí bàbá ẹ̀ ò ní like ẹ̀ let this be the first and the last time Yàyà Dàmbàlí jẹ́ kí eléyìí jẹ́ first and the last time tí máa gbọ́ orúkọ mi ní ẹnu ẹ̀ tí mo bá ṣe show tó bá fẹ́ gbé show mi you are free láti gbé show mi fi show mi pawó fi make owó gbé sórí page ẹ download ẹ lórí Facebook any show mi tó bá lórí Facebook tó bá fẹ́ fi make owó download ẹ gbé sórí gbé rọ gbé full kó wá gbé rọ tó pé o no miss tó fẹ́ sọ̀rọ̀ lé tó fẹ́ gbé rọ people will watch it and you will make your money mo mọ̀ pé monetize page ẹ ọ̀lẹ́dẹ̀ ni ẹ́ ọ̀lẹ́ bàbá ló ran ìyá ọ̀lẹ́ ìyá ló ran ọmọ ọ̀lẹ́ alápámá ṣiṣẹ́ waste products at your age o ṣiṣẹ́ o ṣàbọ̀ ọmọ wá sọ internet 5 times a day wà máa wẹ́n tó máa bú tó máa sọ̀rọ̀ sí you come online 5 times a day tó pé o fẹ́ make owó take my video make money with it bẹ́ẹ̀ tó bá tún bú mi mo fọlọ́ bá bú afẹ́ Yàyà Dàmbàlí mi ò ní fọlọ́pàá mú ẹ o fẹ́ gbọ́ mi ò ní fọlọ́pàá mú ẹ bring it on wà á mọ̀ wípé original ọmọ Èkó tí wọ́n bí sí Èkó tí wọ́n bí sí ìsàlẹ̀ Èkó ni mí máa yọwọ́ bàbá ẹ̀ ò ní tó gbà nǹkan bọ̀ máa yọwọ́ ìyá ẹ̀ á máa sunkún ni ìyá ẹ̀ máa gbé kalẹ̀ báyìí máa yọwọ́ ẹ̀ á máa sunkún ni kò ní tó gbà ní sísì ìyá ẹ̀ tí ò dá fúnra járaja ìyá ẹ̀ tí ò yẹ ajá jẹ tí ò yẹ ra bùṣàn ìyá ẹ̀ tó rí jákujàku bí àkísà ẹ̀ là tí ìyá ẹ̀ ò bá pè ẹ́ kó fa ẹ̀ ní etí dáadáa
tí ìyá olórí burúkú olóṣì aṣòṣì mámọ̀ tó bí ẹ tàbí kó máa gbé school bag pọ̀n sẹ́yìn tó lọ dó okó òfò tó fi bí ẹ tàbí kí ìyá máa wọ stocking kó máa wọ socks ìyá tó yẹ kó sì máa gbé food flask kó sì máa kó powder sí lọ́rùn tó lọ run mọ́ abẹ́gi tó fi bí ẹ tí ò bá fà ẹ ní etí tí ò bá sọ fẹ́ pé wo woman tó ń wò yẹn woman yìí máa jòun lọ o tí ìyá ẹ ò bá fà ẹ ní etí. God bless Mumbo. How many percent in the Kenya? Mumbo. If me you come. Oh shit. Okay. Give me a second, please. Tí ìyá ẹ tí ó bá fa bàbá ẹ ní etí, àbí bàbá ẹ ní ó fa ìyá ẹ ní etí, tó o bá tún dé ìtọ́ mi. Yaya Dambali. Tó o bá tún dé ìtọ́ mi. Tí a ta Ògún gbọ́ tí ẹ máa yẹ bàbá ẹ tó gbó bí ilẹ̀ Gálílì yẹn tí ó bá fa ẹ ní etí bàbá ẹ tó gbó bí ilẹ̀ Gálílì tó dàbí àwọn tó ń ṣe gàwárà tó ń jò bàbá ẹ tó dàbí àwọn tí wọ́n tó wà ní alábàràgó tí wọ́n ń ṣalẹ̀ níbẹ̀ bàbá ẹ tó rí jákujàku bí àkísà orí ilẹ̀ tí ó bá fa ẹ ní etí ìwọ tó ń tẹ orí rẹ́ẹ̀dì yẹn n tó bá ẹ ló ń tẹ̀ ntọ́wọ́ ẹ̀ bá ló ń tẹ̀ mi ò kí ẹ̀ ohun tí ọwọ́ ẹ̀ bá ló ń tẹ̀ ìwọ tó ń tẹ orí ẹ̀dì yẹn tí bàbá ẹ tó gbóbi ilẹ̀ Gálílì tó dàbí àkísà orí àkìtàn yẹn tí ò bá fa ẹ létí Dambali tó bá tún dé ìtọ́ mi tó bá tún ọ̀rọ̀ ọlọ́pàá kọ́lọ̀ rẹ o bring it on kí n gbé ìyẹ́ bá kí n yọ owó ẹ̀ mi ò kí ń ṣe ọ̀kan lọ́mọ. Mi ò kí ń ṣe Saheed Shittu mi ò kí ń ṣe àwọn méjèèjì yẹn Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mò ń jẹ́ àfi tí tẹ́ bá fẹ́ ta lókù tí ẹ ayé wo máa ayé ìyá ẹ tí n bá mú sọ́wọ́ lórí íńtánẹ́ẹ̀tì ó ti rí Fúgọ̀tò lórí ní Kútọ́nù bèrè lọ́wọ́ àwọn tó lọ sí Kútọ́nù kó ṣàlàyé bí Fúgọ̀tò ló ṣe máa ń rí a máa ṣọ̀rá báyìí ni tí n bá mú ayé ìyẹ́ ẹ̀ sọ́wọ́ lórí íńtánẹ́ẹ̀tì ìyẹ́ a máa ṣọ̀rá báyìí mọ́ mi lọ́wọ́ ni Ògún gbọ́ ayé ìgbà tí mo sọ pé ẹ fílẹ̀ don't mind that one don't talk to that one ọmọ kékeré ni I am not doing ọmọ kékeré with any one of you ìyẹ́ láyà ìtọ́ máa bíire nínú yín kó tún wọn yín bọ́ta mo mọ̀ pé láwọn èèyàn lábẹ́ àwọn bàbá yín olórí ibú àwọn ayé má ṣe rere àwọn ayé má jẹ nìkan òjò wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ àwọn bàbá yín tí wọn ò níṣẹ́ tó wà lórí íńtánẹ́ẹ̀tì 24/7 ló wà lórí íńtánẹ́ẹ̀tì bá bá pín bá ṣe ẹṣẹ́ gan ti fún wa ní sísà àwọn bàbá yín ọ̀lẹ àwọn ẹlẹ́pọ̀n jàbàlà ẹ̀pọ̀n jòbòlò ẹ̀pọ̀n pẹ̀ǹpẹ̀ àwọn ẹlẹ́pọ̀n fàǹfà ẹ̀pọ̀n yìnyín ẹ̀pọ̀n yẹnyẹnyẹ àwọn ẹlẹ́pọ̀n fàáfò bíi só àwọn bàbá yín ẹlẹ́pọ̀n fàáfò bíi só tí wọn ò ṣiṣẹ́ wọ́n jókòó sórí íńtánẹ́ẹ̀tì ọ̀rọ̀ yín sórí íńtánẹ́ẹ̀tì kọ́ńrán yín jáde ẹ bring it on tí yín á padà yẹ̀ mọ́ mi lọ́wọ́ ni Ògún gbọ́ ọ̀rọ̀ ọlọ́pàá ò sí lọ́rọ̀ yín mọ́ o Yorùbáwùyí lórúkọ mi kí ni mo sọ fún yín Yorùbáwùyí ó ní mò ń jẹ́ tán bá bí yín re tí wọ́n bá bí yàlá ìyá yín ni mo sọ wọ́n yín mo gbọ́ pọ̀n yàlá ìyá bàbá yín tí wọ́n bá bí yín re Ògún ni mo fi búra fún yín tó máa bí yàrá yàbá ńlá bàbá yín re kán tó ràn yín jáde ọwọ́ mi báyìí tí máa tẹ̀ mọ́ àwọn bàbá yín àwáyé má ṣe rere Èkó never last o kókókó lè kókókó là wá ṣojú tọ́lọ́bọ̀ kan ló ṣòro kókókó báyìí là wá ṣojú láìláńdì àwọn bàbá yín àwáyé má ṣe rere àwọn ọ̀lẹ wọ́n mẹ́pọ̀n jàbàlà ẹ̀pọ̀n pẹ̀ǹpẹ̀ ẹ̀pọ̀n fẹ̀ǹtì ẹ̀pọ̀n falafalafá wọ́n ṣẹ̀pọ̀n ẹ̀pọ̀n bí dòrò ẹ̀pọ̀n bí dòrò àwọn bá yẹ ẹlẹ́pọ̀n bí dòrò wọ́n gbẹ́pọ̀n sórí íńtánẹ́ẹ̀tì ìjà náà máa jà èébú náà máa búra wọn wọ́n bá bí wọn dá ọmọ rógùn ní kẹtù wọn àforí bomi gbóná kẹ wá forí yín gbọ́ta tó bá tún bíire nínú yín yìí tó bá mo rẹ́dì ẹ wá bú mi skin tẹ́ ń wò yìí thick skin ni kì í ṣe irú ẹ̀yìn ló máa bú mi tó máa dùn mí Ògún gbọ́ ọ̀dọ̀ àwọn ìyá táwa gbé lẹ́kọ̀ọ́ kò sí bó ṣe lè ya wèrè tó ọ̀dọ̀ àwọn ìyá táwa gbé ní Island kò sí bó ṣe lè sínwín tó lọ́mọdé
kò sí èbú tó lè bú wọn wàláì kò ní dùn wọn àwọn ìyá tó ti gẹ pátì àwọn ìyá tó ti gẹ lókọ tó ti la pátì àwọn bàbá ṣe fóònù ti kú ni àwọn ìyá tó ti gẹ lókọ tí wọ́n ti la pátì ọ̀dọ̀ wọn làwa gbé dàgbà kò sí èbú tẹ́lẹ̀ bú àwa tó lè dùn wá kẹ blackmail kẹ ṣe kíni kẹ defamation kẹ sọ oríṣiríṣi kò ní dùn àwa ṣùgbọ́n tí n bá yín mu nílẹ̀ ẹ ní like ẹ lọ sọ fún àwọn bàbá yín àwọn ẹlẹ́pọ̀n jòbolo àwọn ẹlẹ́pọ̀n fẹ̀ǹtì ẹpọ̀n wọn ni àwọn ẹlẹ́pọ̀n pàlàpàǹlà wọ́n da ẹpọ̀n lé wọn ní wọ pátá tó bá ń sọ̀rọ̀ pẹ̀ tó bá láwọn ń ṣe ṣó báyìí ẹ lójú tì rárá ni tó bá láwọn ń ṣe ṣó wọn ní wọ pátá ẹpọ̀n wọn máa ṣe jàbàlà ó kó mi bójú máa wà lẹ́gbẹ̀ẹ́ kan ni nínú àwọn tó láwọn ń ṣe ṣó yẹn ẹ jẹ́ kó máa sọ fún yín jàlàjàlà bí àbí kílẹ̀ wọ̀ dáńdógó bùbá ṣòkòtò tẹ wọ̀ kó máa sọ fún yín pé transparent gbogbo pàlàpàlà ẹpọ̀n kó yín náà láwọ̀ tó kó ẹlòmínú yóò dẹ̀ ju báyìí lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́gbẹ̀ là ń wò lórí íńtánẹ́ẹ̀tì àwọn aláìlójútì ẹyẹ kan tún ràn yín jáde máa sọ yín di ẹgba máa fi ń ná àwọn tó bí yín máa sọ yín di ẹgba máa fi ń ná àwọn wèrè tí wọ́n bí tí wọ́n kì í wọ pátá lórí íńtánẹ́ẹ̀tì Facebook kò gbàyè ni tí íńtánẹ́ẹ̀tì bá gbàyè tàbá screenshot ṣéèpù ẹ̀ nínú ṣòkòtò shameless people ẹ tíra ẹ lọ ra boxer ẹ máa wọ boxer kí ni yẹn ò dáa tẹlomi nínú yín gan bóyá máa ṣe ni lórí íńtánẹ́ẹ̀tì ìmí nínú yín bóyá máa ṣe ni lórí íńtánẹ́ẹ̀tì kò dẹ̀ ní kókó lé báyìí lọ ẹpọn máa ṣe bẹ̀m̀bẹ̀bẹ̀ mẹ́ńsàlẹ̀ ẹpọn máa pín gbùngbùngbùngbù àwọn ẹlẹ́pọ̀n bí ẹbí ẹpọn làǹlàǹlà bí ẹ ń fẹ́ ná àwọn ẹlẹ́pọ̀n bí ẹ ń fẹ́ ná fla Yaya Dambali I am here ẹ̀yin tèmi God bless you I love you so much Yaya Dambali la fi pa ṣáyó lálẹ́ yìí ọmọ wo orí ṣáyó ni mo wà Ọlọ́run ogun gbọ́ mo mu tí mo mu sìgá mo mu kankan wà mo rí ṣáyó ni mo wà wọ́n bá bí bàbá ẹ̀ kó jáde fún mi again ọ̀rọ̀ ọlọ́pàá ọ̀rọ̀ defamation of character ọ̀rọ̀ ọlọ́pàá kọ́ lọ́rọ̀ yín ọ̀rọ̀ ọlọ́pàá kéèyàn sọ̀rọ̀ sáyé yín kẹ́ máa lọ ronú lọ́rọ̀ yín ọ̀rọ̀ yóò kì í ṣọ̀rọ̀ ọlọ́pàá mọ́ no more ọ̀rọ̀ ọlọ́pàá ṣáyó ló máa fi yín pa o ọlọ́ṣì àwọn awáyé má ṣe rere ẹ kàn da ẹpọ̀n òṣì ẹpọ̀n bí ẹ ń fẹ́ ná dẹpọ̀n òṣì sórí íńtánẹ́ẹ̀tì máa rán yín jáde máa búyàn ẹpọ̀n ní kẹ́yìn máa sọ ẹ̀rí kọ́mẹ́ǹtì méjì kọ́mẹ́ǹtì ọmọ ọ̀rọ̀ kíran ni ṣe eré àwọn ẹ̀dẹ̀ kan ní aláàjì amọ́lẹ́gbẹ́ mo ti rí boyfriend yo aláàjì amọ́lẹ́gbẹ́ mo ti rí boyfriend ó ní o fẹ́ jẹ́ ń bẹ̀ ni kò sáyè fún mi fẹ́ ṣò fún picture ẹ̀ torí ò bú mi ó kàn ní o fẹ́ jẹ́ ń bẹ̀ ni kò sáyè fún ẹ̀ aláàjì amọ́lẹ́gbẹ́ jẹ́ òbí ẹ̀ ara tá à ń sọ fún yín ni aláàjì amọ́lẹ́gbẹ́ mo máa ṣó ẹ wò ṣe rí pé kọ bàmú ẹwẹ́ tó ń bú mi ẹwẹ́ tó pẹ̀lẹ̀ ní aláàjì amọ́lẹ́gbẹ́ ṣe rí bàmú lójú ẹ̀ ẹ ti rí bàmú lójú ìfẹ́ ṣojú ẹ̀ tó ń fẹ́ protect ẹ̀ díẹ̀ ṣe rí bàmú lójú ẹ̀ ṣe rí ọmọ Fúlàní ló ń jí aláàjì amọ́lẹ́gbẹ́ àwọn àlìfúlàní nìyẹn àlìfúlàní ló ń jí aláàjì amọ́lẹ́gbẹ́ ó ní mo fẹ́ jẹ́ ń bẹ̀ èmi ò lè dóko Fúlàní